kọ sílẹ̀ wọ́n ní kùránì ṣùgbọ́n gbà tá a dé Saudi tá a dé àwọn lárúbáwá ìwà wọn ló burú jù pẹ̀lú mánú àtẹnilọ́wọ́ pé àwọn ọmọ wa máa débẹ̀ wọ́n á dẹ̀ máa bá aṣọ ọkùnrin mẹ́rin wọ́n á dẹ̀ bá obìnrin kan sùn wọ́n máa pa náà sìgá báyìí wọ́n á dẹ̀ lọ kírun gbogbo ìwà tó burú jù láyé wọn lẹ ti máa wà pẹ̀lú mánú àtúnìyẹn o àwa tí àwa kọ́lẹ̀ àwọn bàbá afẹ́ kọ́lẹ̀ àwọn bàbá wa náà ní ìran Yorùbá máa ń ní ọpọlọ ni tá a bá ti ń sọ fún ẹ náà ni o máa gbé e sórí gbọ́kànlé ọ̀gán gbà tí ẹ wo thousands of years tí ọ̀rọ̀ yẹn ti wà ọ̀rọ̀ yẹn dẹ̀ ń wá ìwà yẹn dẹ̀ ń wá ìwà tí Ọ̀rúnmìlà ti mú wá ni o ìwà yẹn dẹ̀ wà dì sí ṣé rí pọ́pọ́lọ kan ò jù yẹn lọ ìwà yẹn dẹ̀ sì wà lára wa dì sí wí báyìí so ẹ máa gbọ́ bàbá mi now ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ báyìí sìn mo rí i pé Islam tó ó mú ní ọkàn yín gan torí pé ẹ mọ̀ ohun tí èèyàn bá gbé dání ó gbọ́dọ̀ gbé dání dáadáa ẹ wá jájọ wò. tó bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò mo fẹ́ kẹ́kọ̀ọ́ list ìwà ànábì márùn tí Kùránì fi lè sọ pé ìwà ànábì o innaka la'ala khuluqin azim ìwọ ló dáa jù níwà ẹ kàn sọ wà ànábì márùn tó wù nígbà gbèsè ayé ẹ̀ tó wù táwọn èèyàn dẹ̀ ń ròyìn ẹ̀ pé Muhammad rè ìwà rèé ẹ kàn sọ bí márùn nù bí 500 tẹ̀lé lọ́wọ́. Daddy ṣé ń gbọ́ mi hello sir tá a pé tẹ́mọ̀ pé bí mo yẹn ń sọ̀rọ̀ látẹ̀kan kẹjọ bóyá mo tako bóyá ẹ̀sìn Yorùbá àbí Christian àbí kíní kan ṣe understand but gbogbo narrative tẹ́ ń lò látàárọ̀ báyìí mo pẹ́ ẹ̀sìn Islam yẹn gangan ni lẹ́yìn ń tako dáadáa ẹ pé mi sọ pé ìbá ò ṣe kíní kankan àbí kíní kan mi ò dẹ̀ sọ pé Ọ̀rúnmìlà ó ní ìwà báyìí àbí ìwà ò dáa pé kíní kan ṣe understand ṣe rí ẹ̀kọ́ yẹn kọ́kọ́ ṣe rí èmi believe ṣe ń gbọ́ o mo believe nínú Ọ̀rúnmìlà ṣe understand mo believe pé òjíṣẹ́ Ọlọ́run ló jẹ́ simple èmi believe but ìtàn yẹn gangan ni torí most àwọn ìtàn Yorùbá irọ́ ló pọ̀ jù nínú ẹ̀kọ́ tèmi ń try láti ń sọ nìyẹn tọ́gbà kó lákọsílẹ̀ báyìí ni tọ́gbà kó lákọsílẹ̀ báyìí ni a máa trace àkọsílẹ̀ yẹn lọ. statement ẹ make yẹn ẹ ní sùúrù statement ẹ make ẹ sọ pé most of our ìtàn àwọn bàbá wa irọ́ ló pọ̀ jù ẹ mọ̀ kí Yorùbá mo ní irọ́ ló pọ̀ jù náà. bẹ́ẹ̀ ọmọ boni ná ọmọ boni. ọmọ Ondo state ni mi. ọmọ Ondo state ni mùsùlùmí dẹ̀ nìyí. abẹ migrate sondo. no ọmọ Ondo state mi ọmọ ọkà because gbogbo àwọn tó wà lóńdó state oníṣẹ̀ṣe ni gbogbo wọn christian tó wà nù ojú àbí 5% lọ so àwọn Ondo tó wà tó gbogbo Ondo wọn sọ fún òṣè oníṣẹ̀ṣe ni gbogbo wọn wọn máa bọ Ògún ẹ máa rí wọn tó máa ń ṣọdún Ògún tó bẹ́ẹ̀ ṣe wá jẹ́ muslim lórí àwọn tó kù christian 5% tó kù christian ni wọn so but sí nípa la fẹ́ sọ ọ̀wọ̀lẹ̀mí wà náà. àwọn ọmọ àwọn ló máa ń bọ Ògún jù tẹ bá dọ́wọ́ nsìn oníṣẹ̀ṣe ni gbogbo àwọn tó tẹ ẹ̀yin migrate sóńdó ni because àwọn Ondo ta mọ̀ Christian the minority Christian majority oníṣẹ̀ṣe ni wọn. ọmọ ọkà ni mí bọ̀ ọ̀wọ̀ ni mo ń gbé. ọ̀wọ̀ ni ẹ̀yin ni fọ́ọ̀sì Ondo ti máa kọ́kọ́ tó jẹ́ muslim láyé mi àwọn mi tí ì rí mi but ìyẹn kọ́ ni problem. èmi ń sọ nǹkan tí mo rí fún yẹn sọ pé tẹ́yìn bá ti rí mi ẹni fa ẹni dárúkọ ẹ̀. ṣé mo gbé ẹ mọ̀ pé mi ò takọ̀ Ọ̀rúnmìlà mi ò dẹ̀ sọ Ọ̀rúnmìlà láì dá. ẹni má wọrí àwọn èèyàn sọ pé Fúlàní ni lè máa jẹ́ wọ́n sọ pé Fúlàní lè máa jẹ́ ní Ondo nígbà yẹn ṣe ọmọ Ondo tó lè ṣe jẹ́ mùsùlùmí. kéèdì tẹ́rì yẹn kì í ya Arẹ́gbẹ́ṣọlá Ìfẹ́olúwadámiláde ẹ sọ pé bàbá ẹ sọ wípé ìtàn Yorùbá irọ́ ló pọ̀ jù ń bẹ̀ ẹ sọ ìtàn Yorùbá irọ́ fún wa méjì.
gbọ́kàn mọ̀ pé mo bẹ̀rẹ̀ kíní kan lọ ẹlẹ́kọ̀ọ́ mo ní àkọsílẹ̀ ẹ̀kọ́ ṣé ẹ̀ pé kan tá a bá lákọsílẹ̀ àti máa sọ pé ẹ̀yin ẹ̀fà ẹ sọ pé irọ́ ló pọ̀ statement ẹ sọ pé irọ́ ló pọ̀ jù nínú ìtàn ni Yorùbá máa ń sọ kò sí àkọsílẹ̀ kankan. àníkẹ́ ẹ sọ ìtàn tí ó jẹ́ irọ́ ẹ sọ ìtàn tó jẹ́ irọ́ fún wa nǹkan tẹ́mi ń béèrè lọ́wọ́ mi sọ pé nǹkan tẹ́ sọ right nǹkan tó jẹ́ irọ́ yẹn sọ fún wa ìtàn Yorùbá tó jẹ́ irọ́ yẹn sọ fún wa. mi ò mọ̀ bọ̀ tó bá àkọsílẹ̀ tẹ́ bá lákọsílẹ̀ báyìí sí. ẹ ní sùúrù tẹ́ bá no bàbá kìíní tẹ́ bá mọ̀ pé ẹ mọ̀ ìtàn yẹn o but ẹ dẹ̀ conclude pé irọ́ ló wà ń bẹ̀ báwo lẹ ṣe come to that conclusion in the first place. No, mo tọ́ba ní ká bá gbọ́ ọ̀tàn yẹn yẹ o ìkan tí ẹ̀yin bá sọ báyìí kọ́ lè yẹ̀mí àtúnṣọ. ẹ̀yin ẹ sọ tẹ́yìn gbọ́ irọ́ ni. No, mi ò mọ̀. àfẹnusọ bá kí n ṣe oníṣẹ̀ṣe mú kọ́kọ́ ok inú gbogbo tó ń pè irọ́ yẹn mú single one and not coming to conclusion in social media wípé ìtàn Yorùbá irọ́ ló pọ̀ jù ń bẹ̀ why you don't even know anything about it. ẹ bọ̀ mo béèrè kẹ́sàn kan lọ́kàn mo ní kí ni àkọsílẹ̀ mi lálẹ́ kan dá mi. ẹ wo bàbá Káyìdì yìí mo ìmọ̀ bóyá ẹ lọ ṣe ẹ ní ṣe máa lọ sí school like kẹ lọ kọ́ because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kò yé ẹ mọ̀ ẹni tó pé irọ́ ni. ẹ kọ tẹ́ bá ti lọ wá àkọsílẹ̀ wá àkọsílẹ̀ gangan ni kókó yẹ bá àkọsílẹ̀ kí lẹ̀ ń kà àkọsílẹ̀ Koran lẹ̀ ń kà tẹ́ fi ń tako ànábì náà àkọsílẹ̀ Koran àti hadith náà. Mr. Kaidi ok. àkọsílẹ̀ náà wà náà. brother Kaidi mo ń bọ̀ ẹjọ́ brother Kaidi ṣé ń gbọ́. sá. in one word. mo ń gbọ́ yín lọ́dọ̀. in one word. Tambani ancestors. kí ni ẹ mọ̀ tó nígbàgbọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ancestor yẹn ó lọ fà bí pọ́n bàbá wa bí àwọn bàbá wa náà nìyẹn àwọn fọ́fadà wa bẹ́ẹ̀. fọ́fadà àwọn bàbá tó bí bàbá èèyàn àbí. The word of that ancestors mo kí àwọn bàbá mi àkàrà ògùn jágò ẹjẹ náà bínú ẹjẹ fà the word of that ancestors tí ẹjọ ẹ má bínú ká wà honest Prophet Muhammad tí ancestors ti wà níbí ni àbí ancestors àwọn Lárúbáwá. kì í ṣe ancestors Lárúbáwá náà kì í dẹ́ ṣe ancestors wa ń bẹ̀. àwọn èèyàn ti wà kóhun tó dé Lárúbáwá náà òjíṣẹ́ wọn ló jẹ́ òjíṣẹ́ Lárúbáwá ló jẹ́ kì í ṣe ancestors wọn ló jẹ́. a jẹ́ pé tí understand the ancestors nìyẹn. ẹ máa gbọ́. ancestors Yorùbá ṣé Ọ̀rúnmìlà ni àwọn èèyàn ti wà kọ́ Ọ̀rúnmìlà tó dé náà. ẹ ní sùúrù. kì í ṣe Ọlọ́run Yorùbá àkọ́kọ́ náà. mo rò pé ẹ máa gbọ́ mo rò pé wọlé kálíkẹ́ lè kọ́ mi lẹ́kọ̀ọ́ kájọ wo nǹkan mọ́ra wọn ni. mo ń kọ́ yín ni àjọ ń kọ́ra wa dà. nínú ìyẹn ní sùúrù tẹ́ bá wo word of ancestors tẹ́ bá ṣèwádìí ẹ̀ dáadáa ancestors ó máa sọ fún mi pé ancestors bẹ̀rẹ̀ láti bàbá ẹ̀ ìyá bàbá ẹ̀ ìyá ayé ẹ̀ ancestors ti bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o. ẹ máa gbọ́ tí ọmọ mi bá ti bímọ báyìí mo ti di ancestors oye but mo ń bọ̀ mbẹ́ mo wá sọ pé Prophet Muhammad ṣe mọ̀ pé inú ìran kan ló ti lẹ́yìn wọ́n ti bí amorúkọ bàbá ẹ̀ nínú ìran yẹn oye ń bẹ̀ yẹn Muhammad bin Abdullahi kíní kan oye ń bẹ̀ yẹn so tábà fẹ́ classify Prophet Muhammad níbi tán ti bí yẹn àti gbogbo ibẹ̀ yẹn àwọn tó máa fi Muhammad proud as ancestors ní ta ni àwọn wo ni ṣáwa ni àbáwọn Lárúbáwá. kì í ṣe ancestors òjíṣẹ́ wọn ló jẹ́ kó the word ancestor àwa là ń lò yẹn bẹ́ẹ̀ náà àwọn kì í lò lọ́dọ̀ àwa la ní ancestors ẹ̀ ẹ ká mú funfun wọn ló jẹ́. ẹ ká mú funfun Káyìdì ní láti padà sílé kí ó. èmi ò tẹ kéwù mi ò kéwù. bàbá wa Karogun ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ní sẹ́ má bínú sà. bá Káyìdì gbogbo mo tẹ̀ láìpẹ́ ìjẹ́ ṣèjọ́. ẹ máa gbọ́ àkọ́kọ́ ni pé àwa Yorùbá àlẹ́sìn ṣé ń gbọ́ mi sà
there is nothing called. ẹ ti get ibi tí mo lọ gọ́gọ́ nìyẹn ẹ ti get ẹ farabalẹ̀. ok àwa Yorùbá àlẹ́sìn tẹ́ ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ bá a ṣe wá lẹ́sìn ẹ̀yin náà mọ̀ pa àlẹ́sìn àbí. bẹ́ẹ̀ mo mọ̀. Thank you for the honest. Good. Ẹ wá mọ̀. Ní tí àwọn bàbá wa ní òun náà ní ká má fojú olóore gúngi ká rántí olóore níjọ́ tó ń gbé wá ta ló bá wa ṣe wàhálà lórí omi níjọ́ tá a ní ìdí iná ta ló bá wa ṣe wàhálà tí iná fi jáde òun ló bírú àwọn Ṣàngó irú Ògún irú gbá orú àwọn kankan wọ́n lo àwọn gbogbo òrìṣà yẹn fún appreciation ká má gbàgbé wọn torí pé wọ́n gbìyànjú níjọ́ tá a ní ìdí wọn wọ́n jáde fún wa mo wá ń bọ̀ ẹ máa wá worú ẹ o tá a bá dé àjì tí wọ́n bá ní mọ̀kọ́mọ̀ Ibrahim ẹ dúró níbi mọ̀kọ́mọ̀ Ibrahim yìí o ṣe mọ̀ pé wọ́n máa pa ìtàn wípé baba ńlá baba wọn bí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim òun ló máa ń dúró bí ẹ̀yin náà dúró bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tá a bá tún kú òǹbẹ̀ yẹn wọ́n ní ó yẹ sásàfà àti mọ́rúwà ẹ sáré lọ sáré bọ̀ ó yẹ níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń sáré lọ sáré bọ̀ yẹn wọ́n ní eré tẹ́ ẹ sáyé o ìyá Ismailu ibi ló ti sáré lọ sáré bọ̀ níjọ́ tó bímọ o ó yẹ níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́. Good ẹ rí i pé wọn tó bá tábà tún débi ajára àṣùwádà òkúta dúdú yẹn wọ́n ní ẹ fẹnu kan o torí pé Prophet Muhammad òun náà máa ń fẹnu kan nígbà tó wà láyé bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́. bẹ́ẹ̀. Gbogbo activities àjì yẹn pátápátá intale underline yẹn sí òun náà ni ìrántí ancestors àwọn kan. Mo bàtà kí orírun wọn má bàa parẹ́ kò sí bá a ṣe máa lọ àjì lọ́dọọdún èmi ní ìsìn mo mọ iye tí mo ti lọ kò sí àjì téèyàn máa lọ lọ́dọọdún tó ní rántí Ànábì Ibrahim tó ní rántí igbá tó ní rántí àwọn ṣé mo ṣe rántí wọn yẹn òun appreciate ancestors wọn nílẹ̀ Lárúbáwá ni. kágbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan bá a ṣe wọ́n appreciate àwọn ancestors wọn yẹn ìran wọn parun wọn tún níyì sí a lọ fi 11 million lọ appreciate ancestors wọn ní Arab. níbi ìwá ni ẹ máa gbọ́sà o níbi ìwá ni nílé tó ti kú wọ́n wá ní orí ni àmàlà tó dẹ̀ ń jẹ yìí o Ògún ṣe wàhálà gan-an tó jẹ́ wàhálà ńlá kó tó discover àmàlà yìí ká tó discover pákí èlùbọ́ kó tó dàmàlà wá wò pé àmàlà ok wọ́n ní ìbà àwọn gúnyán lé odó ó gbé àṣeká gúnyán nínú odó náà tún láwọn tó discover wàhálà kan tún nìyẹn ok ó yá eléyìí náà gbogbo àwọn ancestors yẹn ṣe wàhálà tó ṣe pé kò síbi tó nǹkan ti máa gbé ẹ̀sìn bọ̀ láyé ẹ̀ wàá wá jẹun tí àwọn ancestors yẹn ṣe wàhálà rẹ̀ kalẹ̀ kò sí bó fẹ́ ṣe àfi tó bá máa fò lójú ọ̀run kódà kó máa fò lójú ọ̀run bí atẹ́gùn bí ṣe rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tí ò wúwo jù ẹ rí i pé tẹ bá dé kọ́ńtì míì òtútù máa pọ̀ wọ́n máa sá kiri ìmí òòrùn ló máa pọ̀ bí gbogbo ẹ ṣe rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ yìí náà àwọn ancestors yìí náà bẹ Ọlọ́run Elédùmarè pé rárá àwọn ọmọ tiwa ò gbọ́dọ̀ rí nira ok kéèyàn wá wà nírú bí kó wá láwọn ancestors tiwa yẹn ẹ̀bọ ni ẹ má gbọ́ sá o. all Islam no dey come like this ẹ mọ dáyé lọ. níbi ibẹ̀ yẹn náà kí lẹ kọ́kọ́. ṣeré ọ̀rọ̀ ọba yóò takọ̀ra látẹ̀kọ́ wa. ṣé mọ̀dí tí mo fi sọ̀rọ̀ tó báyìí mo gbọ́ ọmọ Yorùbá lára yín ọ̀rọ̀ tí mo á fẹ́ kẹ́ ẹ fi dáhùn mo fẹ́ kẹ́ ẹ fi dáhùn as ọmọ Yorùbá ẹ má dáhùn as ẹlẹ́sìn. ìkọ́ tí mò ń try láti sọ látẹ̀kọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi. hello. à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín sẹ́ẹ̀. mo ní kó tí mò ń try láti sọ látẹ̀kọ́ ṣé mọ̀ pé gbogbo Saudi tẹ sọ lẹ́ẹ̀kan báyìí sí wọ́n lọ Mẹ́kà wọ́n lọ bìkan yẹn sìn tí ó bá ṣe Quran ẹ lè mọ̀ ń pa ẹ̀ àbí mo parọ́. ẹ dá mi lóhùn. alómú Quran yẹn wá. mo ń gbọ́ yín ẹnì ṣọlẹ̀. ẹ understand ẹ ní sùúrù tí ó bá ṣe Quran ẹ lè mọ̀ ń pa Saudi àbí Mẹ́kà àbí kọ̀ọ̀kan yẹn.
bẹ́ẹ̀ ni sà. ẹ ní sùúrù bàbá ìkọ́ tèmi try láti bàbá ètò láyé ẹ jẹ́ ká move on from Kayid. Ẹ ká move on from Kayid to be sincere. Ẹ ká move on from him. Àwọn èèyàn pọ̀ tó fẹ́ because bọ̀bọ̀ yìí ẹ lọ wá tán òun ṣọ mi ìfí tẹ bá ti rí ìtàn Yorùbá gbogbo ọmọ Oǹdó tí mo máa ń ìtàn yẹn gbogbo mo nídìí. Bámi àkàrà. Ọbẹ̀ ètò yẹn ṣe ẹ blọọkì rẹ̀ jáde. Ẹ blọọkì ọbẹ̀ ètò jáde fáwọn òbí rẹ̀ wọn ní àkẹ́ lórí ilé ni. Oh God. Ẹ mú bàbá ọmọ Oǹdó tí mo ti pàdé láyé mi mo máa ń ná ọpọlọ máa ń sharp tẹ bá sọ̀rọ̀ fún wọn lẹ́ẹ̀kan máa ń tè comprehend because ọmọ Ògùn ni wọ́n eléyìí Fúlàní ló rán dẹgan lọ sóńdó ni ẹ fi lè lẹ. ẹ jọ mo kí gbogbo léèwé ẹ kú ètò. Akin. mútu náà ẹni tí bí Khalifa máa bí tẹ̀tẹ̀lẹ̀ ẹ mútu náà ti yín Khalifa máa sọ̀rọ̀ sí Khalifa ẹ̀ sọ̀rọ̀. ìkíni àtà ẹ sọ̀rọ̀. Bàbá Khalifa. ẹ sọ̀rọ̀ ẹ drop ẹ kọ́ bàbá report wa. Ó sọ̀rọ̀ bàbá Jago. Ẹ káàárọ̀ mo ń dáhùn. Ẹ káàbọ̀. Ẹ káàárọ̀. Mr. Khalifa ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ ṣé. Ẹ kú ètò. Ẹ̀yin ní kẹ́ tap Bàbá Khalifa ẹ ní sùúrù Bàbá Jago ẹ tap lọ́dọ̀ yín nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ tap ó ti gbé rẹ́ẹ̀dì wá ẹ tap dáadáa kó lè stable ká lè gbọ́ yín dáadáa. Bàbá Khalifa ṣe gbọ́. Okay. Ó yá ẹ continue à ń gbọ́ yín. Mo ń gbọ́ yín báyìí. Mr. Khalifa kí ni tẹ́yìn bẹ́ẹ̀ bá dá sí látara because gbogbo ẹni sọ̀rọ̀ ní comment section bí a kẹta ń sọ yẹn Mo ń gbọ́ yín o. bí a ní àwọn ọ̀rọ̀ kan tá a pa ń bẹ̀ àbí a ní àwọn kan tá a pa ń bẹ̀ nǹkan tá a fẹ́ Mo kí ti wọ́n wà bá a pẹ̀lú ṣe yín, mo ti wà pẹ̀lú yín. bí kẹta fẹ́ tẹ́ bá a ṣe ń sìn ẹ̀ mọ́ ni ẹ mọ̀ pé ìdíkà sọ̀rọ̀ jù rárá ètò ẹbí ọ̀bọ yẹn léèrè ó ti pé dì náà pé òun ṣe mùsùlùmí àwọn afẹ́ di ẹ̀yìn náà léèrè pé pé àwọn náà fún yín ní tí a bí ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ wá gáàdì Islam níbẹ̀ nígbà tó di pé béèrè yọ ó lóun èsì Islam fún òun mọ́ pa Islam mo rí pé ẹ̀yin pa Islam dáadáa ẹ̀dẹ̀ mọ́ sọ̀rọ̀ comment section dáadáa táwọn gbé ara sípè ní comment section ìgbàgbọ́ máa gòkè gan. now ní tí a wá fẹ́ sọ ni pé wọ́n sọ fún bọ̀bọ̀ yẹn wípé òun fẹ́ proud of Islam today pé Islam dájú àwọn kan táwọn asẹ́sọ̀ tàà mú wa lọ mẹ́fà fẹ́ pé kó tó di pé owó á fẹ́ sọ yẹn a fẹ́ kó líìkì nǹkan márùn-ún tí Muhammad tàbí Islam tó wá ṣe nílẹ̀ Yorùbá tó jẹ́ dáadáa tó mú wá ìlú wa tó èyí tí a fi gbé ẹ̀yin náà wò kè nìyẹn pé tẹ́lẹ̀ bá wà lè explain fún wa ò ká lè bá a nígbà dáadáa ní Islam tó olóògbé wa gòkè tá a fi gbé yín gòkè ẹ ṣe. Àkọ́kọ́ òun ni pé kẹ́tẹ̀ tó sọ ilẹ̀ Yorùbá nígbà tó lọ ń bá Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ní Qur'an ó ti gbàgbé báyà ẹ̀ ṣe wá bàbá ètò láyé máa mọ̀ tó sọ fún ànábì Muhammad pé ìwà ànábì o sọ fún àwọn ará Mẹ́kà pé o mú nǹkan tuntun wá o kì í ṣe ní àkọ́kọ́ àwọn kan ti wá síwájú ẹ tó ti mú nǹkan tí o mú wá kò sí ohun tí ànábì mú wájú wípé gbogbo ohun tí àwọn ànábì tó kù ti mú wá ànábì wa tún ṣe ni so tẹ́ bá wá ń béèrè pé kí ló mú wá sílẹ̀ Yorùbá kí ló ṣe kinní kan èmi rò pé béèrè yẹn wà lẹ́sẹ̀sì torí pé ohun tó ti wá tẹ́lẹ̀ lànábì wa tún ṣe ó kọ̀ wá tọ̀ wọ̀n kan ṣe ni kì í ṣe pánábì náà mú nǹkan kan wá ṣó ti yé yín. Definitely èyí tẹ́ ẹ sọ láàrin yẹn sì ni pé Islam ò ṣe fúnlẹ̀ Yorùbá. Islam wà fúnlẹ̀ Yorùbá. Okay now kó tó di pé ẹni sùn. Okay. Torí ẹ̀wọ̀n ń sọ̀rọ̀ kọ́lẹ̀ kan pé ṣé Yorùbá lẹ́sìn ṣé Yorùbá ṣe kíní kan. ẹ má ti lọ bẹ̀ yẹn ẹ má ti sọ Yorùbá yìí báyìí ẹ má ti lọ bẹ̀ yẹn. ìta afẹ́kẹ́ gòkè ọ̀bọ̀ ìta gbẹ́yìn gòkè fún ni wípé alákọ̀ọ́kọ́ a sọ pé kí ni Islam wá sílùú wa ẹni pé ìyẹn ṣe question tó wà ní reasonable torí pé Islam Muhammad kan ni number one àwa sọ̀rọ̀ Muhammad mọ́ ní ìsìn báyìí odidi Islam gẹ́gẹ́ tí wọ́n gbé wá sílùú wa tá a fi gbà lẹ́nu kí gẹ́gẹ́ ni ìwúlò rẹ̀ lórí ilẹ̀ wa kí ni nǹkan tó mú wá sílùú wa tó jẹ́ benefit tó yẹ pé ó gbọ́dọ̀ pa àṣà àti ètò wa lára àwa ní kẹ́ ẹ fún wa ní márùn péré ká àsọ pé Muhammad àmọ̀ pé Muhammad kan ni àkọ́kọ́ àti gbọ́
ṣùgbọ́n ẹ fún wa ní tí ó di Islam ẹ tó kò dákọ̀ mọ́dún báwọn tó di di ẹ má jẹ́ n farabalẹ̀ kí n express ara mi dáadáa. Islam mo sọ ọ̀sán ọmọ mẹ́jọ. alákọ̀ọ́kọ́ òun ni wípé Islam wá pa àṣà Yorùbá wọn ṣe ẹ kọ́kọ́ gbọ́ mi ná ṣe rí ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ́bọ kò sẹ́ni tó lè sọnù ọmọ Yorùbá tó wà ní báyìí wípé ẹbọ wà nínú àṣà wa Yorùbá lè ní ẹni sùn. ọ̀dọ̀ ẹ̀hà híhá sásà Yorùbá ni. kí lẹ wí. ẹ̀hà híhá sásà Yorùbá ni. kì í ṣàṣà Yorùbá. láwàní wíwé sásà Yorùbá ni. kì í ṣàṣà Yorùbá. jàlámíà wíwọ̀ sásà Yorùbá ni. aṣọ ni kì í ṣàṣà Yorùbá. jàlámíà. àní kì í ṣàṣà Yorùbá. now gbogbo nǹkan yẹn ẹni tí ó di ẹlẹ́yà lónìí ó ti pa àṣà Yorùbá rẹ̀ dára tiẹ̀ lónìí. kéré tó parẹ́. ó parẹ́ torí pé láti yọ ti tẹ́tí ha báyìí ó ti di ẹ̀yà Lárúbáwá. kì í ṣe pé ó tẹ̀yà Lárúbáwá ìyẹn tẹ̀lé ọ̀rọ̀ àlá ni ọ̀rọ̀ àlá ló tẹ̀lé ẹni sùúrù kẹ́ẹ̀tẹ́ lè sọ wípé àṣà kan àṣà Lárúbáwá ni wọ́n á ti máa ṣe kànábì tó dé so kò sí ẹ̀rí kan pé wọ́n ti rí ẹ̀hà kànábì tó dé ànábì dé ló mú ẹ̀hà dé sọ̀rọ̀ mi yé yín so kì í ṣàṣà Lárúbáwá ọ̀tọ̀ àṣà ni tí wọ́n ti ń ṣe kànábì tó dé wípé ànábì lọ́ọ́ ti ṣe kankan tó dé o àṣà Lárúbáwá ni ó kàn mú wọnú ẹ̀sìn yìí o so yóò ṣàṣà. ìran kíkí àṣà Yorùbá ni àbí sí Lárúbáwá. ìyẹn ò kì í ṣá àṣà kan ní irun kíkí àṣà kan ní gbogbo yẹn wọ́n ń sin Ọlọ́run ní ìsìn yàtọ̀. ẹ̀gbọ́n bọ̀ káwá tó sọ ọ̀tọ̀rọ̀ ìsìn yẹn ọbúṣe ní kí ẹ ṣe máa sin Ọlọ́run yẹn ẹ̀yàwó ló wá ṣàlàyé rẹ̀ fún. ẹ̀yàwó ló ṣàlàyé fún. ẹ̀yàwó ló wá sí àlàyé àlá fún yín. ló wá ṣàlàyé àlá fún wa. tọ́lọ́ máa fẹ́ gbóṣìṣẹ́ dìde ṣe bí ibi ẹ̀kọ́ ló máa ti gbé dìde. brother ẹ̀yàwó ló wá sí àlàyé Islam fún yín. Lárúbáwá ló wá ṣàlàyé fún wa. okay now number one ẹ fún wa ní nǹkan márùn tí Islam mú wá sí ìlú wa tí ẹ bá ti lè sọ ẹ mú ìtùkọ́ lórí sọ̀rọ̀. wọ́n ti ṣe rí èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ti fún ilé iṣẹ́ ọ̀rọ̀ láti wájú látẹ̀yìn. fún mi lé sí ọ̀rọ̀ mo ti fún ilé sí ẹ má ti dáhùn padà sẹ́yìn mo ti fún ilé sí ọ̀rẹ́dì. fún mi lé sí èsì tẹ́ fún mi yẹn èsì torí pé n ta ní nìyẹn dẹ́bílì n ta nílùkulẹ̀ mú wá kò wá nìyẹn. ok ohun tẹ́ fẹ́ gbọ́ nìyẹn àbí. kó tó di pé Islam dé aláwọ̀kọ́ tí Islam mú wá sílé wa òun ni wípé látúnṣe ìrìkú billahi ẹ má ṣe mú nǹkan kan yàtọ̀ sọ́lọ́run ẹ má ṣe mú nǹkan kan ẹni ẹjẹ́ ń sọ̀rọ̀ tó wá ṣe dáadáa lọ́dọ̀ tí yín ẹ má lọ́dọ̀ tí yín kò ṣe dáadáa sọ́ọ̀ mi yé yín. ó mú ẹ̀sìn wá ẹ̀sìn àbí number one ẹ̀sìn number two. ẹni sùúrù ẹ kọ́kọ́ fẹ̀sìn lẹ́nà nínú ẹ̀sìn nínú péyàn mẹ́sìn wà láti máa rí pé. ẹ má ti ṣàlàyé ẹlísì márùn-ún ẹlísì márùn-ún náà ẹ má ti ṣe àlàyé ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlísì márùn-ún náà. nínú pé mẹ́sìn wà subhanallah. ẹ ti ń ṣàlàyé ẹ̀yẹ̀kọ̀dá yìí àkọ́kọ́ ẹlísì márùn-ún lẹ́ẹ̀kẹ́ tó máa ṣàlàyé fún wa. ẹni sùúrù. tí wọ́n bá sọ pé kí ni ẹni sùúrù rẹ̀ ẹ̀yẹ́ kì í sọ̀rọ̀ tí wọ́n sọ pé kí ni àwọn Gẹ̀ẹ́sì wá sílé wa ká sọ pé wọ́n education wa ṣé kò di pé Gẹ̀ẹ́sì wá sílé Yorùbá ṣé kò sí education ṣé kò sí bá ṣe communicate so ibi ẹ̀ka là ń lọ ẹni sùúrù ọ̀rọ̀ tẹ́mi ẹ̀yẹ́ kì í sọ̀rọ̀. number one yẹn number two. ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ òun ni wípé Ànábì Muhammad lọ́lọ́run fi ránṣẹ́ sí wípé má ṣe sọ fún àwọn ẹ̀dá èèyàn kí wọ́n má ṣe sin ẹnìkan yàtọ̀ sọ́lọ́run kọ́ máa sọ pé àwọn gbére kan kalẹ̀ àwọn ń tèpo sí àwọn ṣe kéde kan. number two ẹ̀sìn ni yàtọ̀. subhanallah. ó kù number two. ohun tí Islam mú wá tẹ́sìn mi ò mú wá òun ni wípé tíyàwó ẹ àbọ̀kú ẹ tó bá ṣe àgbèrè òfin báyìí lè máa dá fún wọn kò sí yẹn lẹ Yorùbá nípa ẹni pẹ́ ṣàgbèrè ẹ dá lẹ́jọ́ báyìí kò sí yẹn lẹ Yorùbá kò dẹ̀ sí dìsí kò sí dìsí ìbáṣe sọ̀rọ̀ yìí kò sí. number three. Islam ló mú bá a ṣe ń dájọ́ olè wá ẹni bá jalè tó jí nǹkan ẹ̀ṣẹ̀ báyìí ni ẹ fi ìyà báyìí ni ẹ fi jẹ́
ikọ́ báyìí ni ẹ ṣe fún ẹ má kanu ẹni tó bá jólè Islam ló wá fún wa. Number 4. Subhanallah. Number 4. Number 4. Ẹ sọ sọ́yìn mẹ́rin sọ́yìn mẹ́ta tí mo sọ yẹn lọ. Mẹ́ta ni ẹ lè kà ló gbogbo tó ṣe àbí. Ó pọ̀ èyí tẹ́ mi bá rántí ni máa mú jáde. Ó ti dábàá rẹ̀. Ẹni sùúrù. Islam òun ló ṣe kí ni? Òun ló dáwọ́ ìpànìyàn dúró. Ìpànìyàn tó stop. Ẹ wá lè ẹni sùúrù ẹ jẹ́ express ara rẹ̀ ẹ wá lè mú wá ẹni sùúrù ẹ dúró ẹni sùúrù ẹ kì í ní sùúrù náà ni ẹ jẹ́ ìṣàlàyé rọ̀ ẹni sùúrù. Khalifa ẹ fi ṣùgbọ́n àti ara rẹ̀ ẹni sùúrù ṣe rí Jagoband wọ́n fún yín ní specific request wọ́n sọ wípé list 5-10 tẹ́ bá ti wá list ẹ̀ tán ẹ máa wá ṣàlàyé ṣe yín adult ní gbogbo wa nǹkan tí wọ́n sọ fún yín nìyẹn pé kẹ́kọ̀ọ́ list 5-10 òun ló fún wa òun ló kọ́ bá ṣe ń bóbìnrin sùn òun ló kọ́ bá ṣe ń bòkú sùn òun ló kọ́ bá ṣe ń jalè àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni sùúrù ẹ lè bẹ́ẹ̀ yẹn ọkọ̀ sọ mi ò sọ pé òun ló ṣe mò ń sọ ní pé mo kàn ń ṣe sample ni ṣe yín òun ló kọ́ bá ṣe ń dáyàn lọ́nà ṣe yín òun ló lè kọ́ bá ṣe ń gbàyàwó ọmọ yàn so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn now tẹ́ bá ti list ẹ̀ then wọ́n máa dẹ̀ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan dẹ̀ máa explain ẹ̀ fún wa nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn so bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn wọ́n máa destroy ti life ẹ kọ́kọ́ list márùn-ún yẹn náà so tẹ́ bá ti list márùn-ún yẹn then mo fi pé Jagoband mo wá engage yín so yẹn ẹ ṣeun. mo ti sọ mẹ́rin bẹ́ẹ̀ yẹn àbí. ẹ ṣe mention kan. mo ti sọ mẹ́rin bẹ́ẹ̀ yẹn. Yes. Okùn márùn-ún àná Muhammad lọ́lọ́run fi rán wípé wàlá tẹ́kítùlù àwòládàkún mẹ́ni ìmùlákin náhánù nàrèsókùnkún wá ìyá o wípé ẹ má ṣe pa àwọn ọmọ tẹ́ ẹ bí tó yóò ṣì bóyá o lóyún sínú ó wá ṣẹ́ oyún Islam takò ànábì takò pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ ṣe Islam ló mú wá kò sẹ́sìn mi tó mú wá so mo ti délẹ̀. Ẹ ṣe lọ́dà lọ ẹ kí làákàyè ẹ jẹ́ àmú láti òfin àgbèrè pé Islam ló fún wa bọ́sẹ̀ ń ṣe àgbèrè nílẹ̀ Yorùbá síbẹ̀ kọ́ ni. Kí lẹ wí? Ẹni pé Islam ló fún wa bọ́sẹ̀ ń ṣe òfin àgbèrè nílẹ̀ Yorùbá. Bọ́sẹ̀ ń ṣe òfin alágbèrè tí èèyàn bá ṣàgbèrè. Bẹ́ẹ̀ ni. Bí ọya ẹ̀sìn fún abó ṣe jẹ́ ẹ ṣe. Kí ẹ̀sìn fún mi jẹ́. Òfin Islam lòfin tó dájú ní gbogbo àgbàlá ayé tó bá ti kọ wípé tíyẹn bá ṣe ṣìnà ṣé ń gbọ́rọ̀ mi. Wọ́n jẹ́ kó yé wa wípé ẹni tí ó bá ti wíwá wa yìí tábà ti fẹ̀yàwó tábà ń bóbìnrin mi sùn. Ẹni sùúrù jàre ta lè yìí. Ẹ má dàgbé mọ́ wọn fẹ́ gbọ́ ẹ má dàgbé mọ́ yẹn gbà yẹn. Mo ti gbọ́ Islam ló kọ́ wa bẹ́ẹ̀ pé ẹni tó bá ti wíwá wa tá a ti jẹ ọ̀dọ́ yìí tá a bá ń bóbìnrin sùn tá a ṣe gbogbo ẹ̀ Islam ló kọ́ wa pé ìjìyà tó wà fún wa ni pé ẹ fún lẹ́gbàá 100. so àwa ní ìsìn láti mọ iye gbèsè tá a ti jẹ Ọlọ́run ṣàlùmọ́ bẹ́ẹ̀ ṣọ́ọ̀ mi. Ibùdó tí rí kà. Kí lẹ wí? Ibùdó tí rí kà tó jẹ́ pé Islam ló kọ́ wa bá ń ṣe ìdájọ́ alágbèrè. Ẹ lọ kánú ìwé náà ṣebí ẹ mọ bóyá ìwé ìtàṣe gbogbo ẹ kánú ìwé náà. Lẹ́rìí rẹ̀ kàn sọ́dọ̀ fún wa ní káṣẹ́. Ẹ̀rí wà dáadáa ẹ má ṣàbòsí ẹ má jà sí rọ́ọ̀fù gbogbo tó ní kálukú yín mọ̀ ní tẹ́yìn náà jẹ́ mọ̀ pé ẹni tó bá ṣe àgbèrè ní Islam ọ máa ń nà ẹni tó bá jẹ́ pé ó ti márì ó ti ní ọkọ ló ti ń yàwó lé ọ máa sọ̀kò pa ni so ẹ má sọ kékeré mẹ́rin wá ohun tẹ́ mọ̀ ní so ẹ má yẹ ká máa lọ kiri lóhun tẹ́ mọ̀ ní. Ẹ mú tùnà sẹ́ gbogbo ẹ mú tùnà sẹ́ ẹ mú tùnà. Elédùmarè orí náà báwa láti kọ́ bẹ̀rẹ̀ o àti kò lórí rẹ̀ o má jẹ́ kí ọpọlọ wa kó dàrú o ìwọ Ọlọ́run Elédùmarè tó fún ìran Yorùbá ní ọpọlọ tó pé adúpẹ́ lọ́wọ́ rẹ o so adúpẹ́ ní gbogbo ìgbà Elédùmarè nígbà tí ẹláyé yóò sọ ọlẹ́ẹ̀kan wọ́n ní pé òfin Islam Jagoband ló dáhùn. Báwo ni ó ti jẹ́ pé òfin Islam báwo ni ó ti jẹ́ pé
Network yẹn. ẹgbẹ́ ń báyìí. A ti ń gbọ́ padà. Kọ́ ló wọlé. Now, báwo ló ti jẹ́ wípé òfin Islam ni òfin tó dáa jù ní gbogbo àgbáyé? Wọ́n ní àwa ní kó fún wa pé wọ́n ní ká má pa obìnrin. Irú òfin wo ni Islam fún ẹni tó bá ń ṣe àgbèrè? Ó ní kán sọ òkú pa fún ẹni tó bá ń ṣe àgbèrè. Bẹ́ẹ̀ náà ni a rí ẹ̀sìn, a rí kà lóòótọ́ nínú ìwé wọn. So gbogbo lé ní ilẹ̀ Yorùbá kó tó di pé Islam dé, àwọn bàbá wa sọ fún wa, tèmi gan sì ní lọ́wọ́ tí mo tún lè fún ọ. Wọ́n sọ fún wa wípé tó o bá rí obìnrin tí bá ń ṣe àgbèrè tó sì fẹ́ kó ṣe àgbèrè mọ́, kìí ṣe pé ká lù pa o àbí ká sọ lókù pa. Gbọ́n o, ẹni tí obìnrin yóò fi ní ṣe àgbèrè mọ́ o, sáyẹ́ǹsì àwọn bàbá tiwa wọ́n ní ká ṣe fún kò sì ní ṣe àgbèrè mọ́. Kódà kan máa mú gbó kò sì ní mú gbó mọ́. Ṣùgbọ́n Allah òun ní pé ẹ pa ẹlẹ́kùn pa ni ẹ̀rì mọ́lẹ̀ kẹ́ wá sókù pa. Òfin tó ní kó dáa nìyẹn o. Number one. Tíyàwó yín bá ṣe ẹni sùn tíyàwó yín bá ṣe àgbèrè ẹ máa fún lókun kó lò. Wọ́n ní ọbẹ̀ ni àbáláyé pa òwe yẹn tí tójú bá fò ṣọ́kàn lè fò. Ìgbẹ́ títí ń létí awo tójú bá fò ṣọ́kàn lè fò. Tíyàwó yín bá ṣe àgbèrè tẹ́ bá ṣe nǹkan fún ṣọ́kàn yà kò bẹ̀. Kí lẹ̀ ń sọ yìí? Wàhálà ló pa òwe pé tí aya tó bá ń yàlè tó bá pọkọ àbí tó àbáláyé sọ tó bá pẹ ni apọkọ. Kí lẹ̀ ń sọ yìí? Ṣé mú mi ṣeré ni? Láàrin ọ̀rọ̀ mi jàre. Ṣé mi kì í ṣe ọmọ Yorùbá ni? Ṣé ẹ sọ fún kí Fúlàní mi ni? Àní ẹ mú tù náà. Ẹ tẹ̀ mọ́ kọ́ lọ́wọ́ ṣeré yìí báyìí. Ẹ mú tù náà. Now, wọ́n ní pé ṣé ó dáa pé tí èèyàn bá ṣe àgbèrè pé bójú bá kú ńbẹ̀ ṣé ọkàn ó kúrò ńbẹ̀? Ọmọ obìnrin tó ṣe àgbèrè yẹn nígbà tí ọkọ ẹ̀ bá ti ka tó ń ṣe àgbèrè, ẹ̀tọ́ rẹ̀ ni wípé irú ọmọbìnrin náà o ọkọ ẹ̀ lóhun ò fẹ́ mọ́. Ìyá kan ló bí ọmọ obìnrin tẹ́ ní wọ́n sọ òkú pa nínú Kùránì yẹn. Tíyà ẹ bá wá sọ̀kò pọ̀ ọmọ tí ìyá bí tó lọ sílé ọkọ tó wá sí àṣemọ́ṣe tó lọ bọ́kùnrin míì kán wá sọ òkú pa ní next thing, òun ní solution tó jẹ́ òfin gidi tí Allah yín mú wá. Ẹ̀gbọ́n mi báyìí. Gbọ́yà nẹ́tíwọ̀kì queen. So òfin tí ìran bàbá ti wá fún wa ni pé ẹnìkan ló bí ọmọbìnrin tó ṣe àgbèrè yìí o, kò ní wu ọmọ, kò ní wuyọ ọmọ, kó fojú sunkún ọmọ rẹ̀, ọmọ ẹ̀ ti ṣe àgbèrè. Wọ́n ní pé ọkọ rẹ̀ lóhun ò dẹ̀ fẹ́ mọ́. Nílẹ̀ Yorùbá wọ́n wá ní pé ẹ ṣe sáyẹ́ǹsì Yorùbá fún tí òfin ní ṣàgbèrè mọ́. Ẹ wá mú padà sílé ìyá rẹ̀ kó lọ tún yàn níbòmíì tí òfin ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n nílẹ̀ Saudi, Allah tó dá àwọn Saudi ó ní ẹ̀rí mọ́lẹ̀ kẹ́ẹ̀sọ̀kọ̀pọ̀ ọmọ ọlọ́mọ tí ìyá kan bí tó tọ́lágbà. Àwa sọ̀rọ̀ ẹni dẹ́ sọ pé human being àwọn ọ̀dẹ́ ní heart tó jẹ́ heart human being, ṣùgbọ́n káwọn sọ̀kọ̀pọ̀ ọmọ làkejì àwọn torí kò ṣe ìsìnà ló dáa. Gbogbo wa a ní sọ àbòsí bíbá yìí tí a bá rí pé nǹkan tẹ́ni yìí ṣe dáa á sọ fún pé nǹkan tó ṣe dáa, ṣùgbọ́n tó bá yẹ pé àbúrò ti yín ló wà nílé ọkọ tó wá ṣe àṣemọ́ṣe tí Islam wà ní ẹ lọ sọ̀kò pa ẹ̀yọ́ kan mọ́ jubiléètì ni. Nílẹ̀ Lárúbáwá òfin Allah yẹn ló wá dáa. Now number 2, níbi tẹ́ ẹ sọ nípa òfin yẹn kò yẹ kẹ́ ẹ lọ síbi òfin àgbèrè yẹn because ẹ dójú tí Islam ni. Torí pé gbogbo aráàlú kan mo lè kà fún yín láti Kùránì nísìnyí tó ní pé ẹ mú ẹ̀rí mọ́lẹ̀ kẹ́ ẹ dẹ̀ sọ òkú pa ọmọ tí ẹnìkan tó dàgbà tó fẹ́ jèrè rẹ̀ ni. Àṣìṣe ló gbé tó fi lọ ṣe bẹ́ẹ̀. Tó bá ìṣe wá gbé tó lọ sí bẹ́ẹ̀ yẹn ẹ wá sọ òkú pa ni nígbà tí inú Báíbù tá a gan kàgbọ́dọ̀ ẹ̀kú méjì náà irọ́ ni. Báíbù sọ pé wọ́n fẹ́ sọ̀kò pa ẹnìkan tó ṣe àgbèrè. Jésù wá débẹ̀ ọ wá ní èyí sì tẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ pa alágbèrè gbogbo yín ẹ tó bá yẹ kó fẹ́ lẹ́kọ̀ọ́ pa ọmọbìnrin yìí kó lẹ́kọ̀ọ́ pa tó bá yẹ kó òun bá sí àgbèrè rí ebi wọ́n sòkúta lẹ̀ ni. Ṣùgbọ́n Allah ti yín yẹn Jésù gan tó wá nílà. Ẹni sùúrù jágò. Wọ́n wà nù Báíbù náà pẹ̀lú tó bá ṣàgbèrè kí wọ́n lẹ́kọ̀ọ́ pa tí màtí máa fún ilé yẹn. Nínú Báíbù ẹni bá ṣàgbèrè ẹlẹ̀ ló kó pa ẹ pa. Níbo sọ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀rọ agbáyé sáà lórí. Níbo ló sọ bẹ́ẹ̀? Gẹ̀gẹ̀ fúnra rẹ̀. Dáńsọ bẹ́ẹ̀. Ẹlẹ̀ ló kó pa. Dáńsọ bẹ́ẹ̀. Ṣé kí mú jáde? Dáńsọ bẹ́ẹ̀. Ṣé kí mú jáde? Nínú ìbò. Ṣé kí mú jáde? Àní nínú ìbò. Jago Banks. Ṣé kí mú jáde? Ìyẹn argument. Ṣé mú jáde? Khalifa. Ìyẹn argument.
ẹ ká move on because àti yí Christian àti Muslim kí ló kàn wá bẹ̀ ṣe bí àwọn ojú lọ fún mi kọ́ lẹ́kọ̀ọ́ Bible náà ni Christian náà jago ó wà nínú Bible ó náà wà nínú Bible ó wà nínú Bible dáadáa àti Muslim àti Christian kankan ó wà náà nínú Old Testament so but the thing is pé kò sí ilẹ̀ wa kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Christian àti Mùsùlùmí pé kò sí ilẹ̀ tọ̀dọ̀ wa ṣé yẹ yín nǹkan táwọn sọ nìyẹn. ẹ jọ àwọn afáàpọ̀ ẹ ṣe ìgbàlè kíákíá sá. ó kèsì àdìkátà ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ni now lórí ìyẹn tí àgbèrè yín ẹ má sọ pé kò sẹ́ńtẹ́ bi léèrè kẹ́ ẹ bi dìde nìkan léèrè òfin tí Allah ní kẹ́ fi ṣe alágbèrè yìí òfin tí ò tí ẹ máa gbọ́ tí ò gbá láàkáyè mu ni. ok Jago ẹni sùúrù Jago ẹdúró ẹni sùúrù ẹ jẹ́ ìsọ̀rọ̀ náà ẹni sùúrù ẹni tó fi pápá náà lù kí ni òfin Nàìjíríà. Bọ́dà eléyìí èsì àgbèrè ọ̀tọ̀ ni rẹ́pì. ṣebí ẹni sùúrù ṣebí yẹn náà ṣebí yẹn kọ́ fún ní sáyẹ́ǹsì ni kó má fi báyìí kó má ṣe fẹ́lẹ̀ mímọ́ ọ̀tẹ́ ìṣòro lọ́jà rẹ̀. mo bọ̀ ṣe fẹ́ mí ni pé àwọn ọmọ rẹ̀ pìlẹ̀ Yorùbá bì kí láti Islam tó dé. ok kò sí gẹ́pì nílẹ̀ Yorùbá kò sí ìfẹnupábà ní ìdòpọ̀ nílẹ̀ Yorùbá. ṣé à ń ṣe kí ló pé Islam dé àbí àmọ́ ń ṣe àbí. ṣé kò sí ní ṣé sọ́wọ́n ní tẹ̀lé lẹ́yìn. gbogbo ẹ fi sí screen record o ẹ sọ ní kàlífà ẹ open mind náà ní mouth yín báyìí kẹwàá ní nílẹ̀ Yorùbá o a máa sílẹ̀ pòbè Yorùbá fún pé Islam dé àbí. yes or no. nílẹ̀ Yorùbá kò sí ìfipábánilòpọ̀ nílẹ̀ Yorùbá kò sí rẹ́pì nílẹ̀ Yorùbá. mo bẹ̀rẹ̀ ọ sọ wà ní. ṣé wọn kì í ṣe mo bẹ̀rẹ̀ ẹ̀yin náà ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n yín ẹ má bìyànjú léèrè yín mo ní pé sọ wà nílẹ̀ Yorùbá kí Islam tó dé. ìwà wo ni o sì nílẹ̀ Yorùbá. àmọ́ rẹ́pù àbí. ọ̀n rẹ́pù wọ́n jalè ìwọ ni o sì. lẹ́yìn tẹ̀wé lọ́wọ́ sá. wọ́n rẹ́pù wọ́n jalè. ọ̀wọ́ ìjalè Mohammed ìjalè ní ti ẹ̀ mọ̀ wọ́n rí. tó bá sí pé wọ́n rẹ́pù nílẹ̀ Yorùbá tó bá sí pé wọ́n rẹ́pù nílẹ̀ Yorùbá kí ló fa ìbánilòpọ̀ ìfipábánilòpọ̀ ibi lọ́ọ́ ti rọrùn ẹ̀ jáde ibi lọ́ọ́ ti mú jáde tó bá sí pé wà ṣé mo wà ṣe é. o ti gbọ́ nọ́mbà 2 ó ní ìdájọ́ olè ẹ má gbọ́ mi o ìdájọ́ olè nílẹ̀ ẹni pé Islam ló ní pé ló mú wa fún wa ní ìdájọ́ olè nílẹ̀ Yorùbá ṣé tẹ́lẹ̀ náà kọ́ yẹn nàìjíríà mi. bẹ́ẹ̀ ni. ẹ fún wa níbi tí Islam ti sọ ìdájọ́ olè. ó wà ní Kùránì dáadáa. ẹ fún wa tó yẹ kó yẹ fún wa. ó wà ní Kùránì mi ò máyà tó wà ó wà ní Kùránì tí wọ́n sọ pé ẹni bá ti jalè tó bá ti jí nǹkan ẹ gé lọ́wọ́. tìrìmí wá ẹ mútu kí mi sọ̀rọ̀ ẹ mútu ẹ tẹ́tẹ́ tìrìmí wá. ok. nọ́mbà 2 ni wípé ẹ ó dùn ẹ sọ pé ẹ mọ ẹ mọ bí disturb ẹ èmi ti rí nínú Quran ní ìsìn báyìí Quran lè sọ fún wa wọ́n ní pé ìdájọ́ Saudi ìdájọ́ Islam ní best ni wọ́n wí kó tó pa wọnú bẹ́ẹ̀ o now nọ́mbà 2 ìdájọ́ olè brọ́dà mi àtẹ̀yìntẹ́ sọ̀rọ̀ yìí àti Mohammed tó gbé Quran wá tó mú ìdájọ́ yẹn wá fún yín kò lè sọ fún mi pé òun ò jalè ẹ̀yin gẹ́gẹ́ tẹ̀sọ̀ yìí ẹ̀ lè fún mi pé ẹ̀ mú nǹkan nìkan rí nọ́mbà 1. wà láì tí mo ti ní sùúrù mo lè fi gbogbo nǹkan ayé mi búra sí mi ò jalè rí èmi wọn bẹ̀rẹ̀ tí mo fi Ọlọ́run búra ìkọ́lé kan gbọ́ mi lójú wọ́n tọ́ mi dáadáa wọ́n tọ́ mi ọmọ Yorùbá gidi lèmi wọ́n tọ́ èmi dáadáa ni. ẹni parọ́ mo ti gbọ́ ẹmútù. ọmọ bá ní àtọrọ là wà àṣẹ ọmọ bá ní àjìgá. àti ẹmútù sẹ ẹ sọ pé ẹ̀rí mi wá abẹ́mu kúra ní ẹ̀mú bá sì yẹn wá ẹ̀rí mi wá now Quran verse yìí ó wá sọ yìí pé ẹdín sọ Quran verse yẹn fún torí pé mo rí pé ẹ̀ mọ́ ni Quran 5 verse 38 suratu Muhammad verse 38 kí nìkan tó sọ ó ní pé nígbà tí ẹ bá ti mú ìdájọ́ èyí ni fún olè lọ́kùnrin àti fún olè lóbìnrin ẹ gé ọwọ́ wọn méjèèjì. now brother mi gbogbo lé nílẹ̀ Yorùbá tọ́mọ bá ń jalè ògùn kọ́ ọmọ jalè ń bẹ táwọn sáyẹ́ǹsì ìran bá ńlá wá fún wa pé ẹ gé ọmọ lọ́wọ́ kọ́ ni next o tó lọ́mọ tẹ́ ẹ gé lọ́wọ́ ẹ ti báyé fújọ́ rẹ̀ jẹ́ tí ìyá rẹ̀ bá ní kó fẹ́ jẹ òun dé. Jago n fẹ́ béèrè kan kí ni wọ́n pè ní ayílànà ayílànà tí wọ́n lọ fún ọdẹ. ẹ bá kọ́ọ̀tù ọmọ ẹ bá mú tẹ̀lé ẹ bá kọ́ọ̀tù ẹni ládùn ẹ rí mú jáde ẹni ládùn ọ̀rọ̀ mi fúnra mi. now ó wá ní àwọn bá sọ fún wa pé àwọn wá ní nǹkan táwọn wá ṣe o pé àwọn ti gbá béèrè lọ́wọ́ Olódùmarè ó dẹ̀ ti sọ fún nínú fa pé ọmọ tó bá ń jalè o pé kẹ́ ẹ bá gé lọ́wọ́ èrè tí ìyá ló jẹ lórí ìròsì mọ́ o torí pé ebi ló pa tó fi jalè nílẹ̀ Yorùbá wọ́n wá ní ẹ fún ní nǹkan báyìí kọ́ bá jalè mọ́ tẹ́ bá wá rí oògùn ẹ bá gbọ́ oògùn ọmọ tó ń jalè ó wà nílẹ̀ Yorùbá
àwọn lárúbáwò ò ní lọ́wọ́ ṣùgbọ́n àwọn wá sọ fún wa pé ìdájọ́ tàwọn ló wá dáa jù ìdájọ́ Saudi Arabia ní best ìdájọ́ Islam ní best pé ẹni tó bá jalè ó sì èsì jalè ní nígbà tí ebi ń pa àbí kò sì èsì jalè ẹgẹ ní ọwọ́ ni kẹ wá lọ fún ìyá rẹ̀ ní ọwọ́ yẹn kó wá lọ mọ jẹ àbí torí pé ẹni ẹgẹ ní ọwọ́ iṣẹ́ wo ló fẹ́ ṣe mọ́ torí pé ó jalè lẹ́ẹ̀kan Islam wà ní ẹgẹ lọ́wọ́ ṣùgbọ́n ẹni wípé òfin àti ìdájọ́ Islam ní best lè fi gbé báàsì jáde fún wa ẹ máa gbọ́ wa o now kó didi ọmọlúwàbí ọmọkùnrin géńdé ọkùnrin tó jẹ́ ìjọmọ Yorùbá ń bẹ lára rẹ̀ ó sì ṣe làákàyè tó gbé dáadáa kó wá sọ fún àwa wípé ìdájọ́ eléyìí òun ni bẹ́ẹ̀sì káàbúrò rẹ̀ jalè ń ta kó wá rí pé ti gé lọ́wọ́ wálé kó wá máa dunnú ṣùgbọ́n ìdájọ́ Islam mú wa fún wa ní bẹ́ẹ̀sì ẹ wá wo ẹ wo kí lónìí báyìí ìlú ilẹ̀ Haúsá yìí Syria 99% wọn bí a rí 50% ti di mùkútúrú ẹni tó jalè ẹni tó ṣe kíní kan wọn ti gé lọ́wọ́ lọ ẹ lọ́wọ́ níìsì ẹ bẹ́ẹ̀ ni gbọ́gbù pé ní Nàìjíríà ṣẹ̀ríà lọ owó ló ti àfẹ́ẹ̀tì Nàìjíríà wọn kọ́ dapọ̀ ṣẹ́rí sáríà náà torí pé ti àfẹ́ẹ̀tì wọn ti àṣẹ́fì ṣẹ̀ríà yẹn now ẹ wá ń sọ fún wa nísìnyí pé kéèyàn gé ọmọ làkejì ẹ lọ́wọ́ torí pé ó jí nǹkan mú nígbà tẹ́bi ń pa torí tí èmi ò bá pa kò lè jalè torí pé ó jí nǹkan mú ẹ wá ní kí ẹ gé ní ọwọ́ òun wá ní ìdájọ́ tó dáa ẹni wá fẹ́ sọ̀rọ̀ nísìnyí báyìí náà àárín bá wí torí mọ̀mọ́dún náà máa parọ́ ẹ wá sọ pé ẹ̀yin ò jalè rí tẹ́ ẹ bá pé ẹ̀ jalè rí ẹ ti jẹ́sẹ̀ kí á bí ọ. jalè rí o Jago mo jalè rí dáadáa mo mú 7 up mo rọ omi sí. bàbá Jago ẹjọ torí àsìkò ẹjọ àfàwà Khalifa àfà Khalifa. mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. àwọn àfà bíi mẹ́rin náà ṣì wà ní sálẹ̀ tán fẹ́ gòkè. ok bàmí Jago n tá máa fi yanjú ẹ ní kí ṣé ànábì rí Jìbìrìlù. ṣáà ànábì rí Jìbìrìlù. mi ò lè sọ pé ó rí ǹjẹ́ lè sọ pé kò rí. báwo ni Kùránì ṣe sọ̀kalẹ̀ fún mi. wọ́n fi rán Jìbìrìlù sí ànábì ni. ẹni táwọn á fi iṣẹ́ rán sí yàn ṣé kò ní gba nǹkan lọ́wọ́ ẹ̀ kó wá ní rí ni. ẹ̀rí yẹn fi mú wa gbàdọ̀ sọ pé òun lọ́ọ́ fi rán so ó rí náà nìyẹn. ok which is ó gbọ́ sí tí ni àbí. wọ́n fi rán yàn ni so wọ́n fi rán yàn ni àjẹsí ń bẹ̀ so ó rí náà ni. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ok. ẹ̀yin ẹni gbàgbọ́ nu Kùránì àǹfààní. so àǹfààní yìí náà àfi tó wáyé pé náà ẹ ti yí padà nìkan ló kù. ẹni sùúrù Kùránì yẹn báwo ni ẹ̀kọ́ ṣe jẹ́ kó yé wa pé ó ṣe wá fànàbì. wá yìí sọ̀kalẹ̀ fànàbì ni. wá yìí sọ̀kalẹ̀ fànàbì báyìí Jibril àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok nínú gárì ráyà bí. naam. ibẹ̀ ni wọ́n ti ń pàdé. naam. good so kíní ìjẹ́ kó yé wa pé àfa Muhammad rí Jibril oye báyìí now ní ìsìn báyìí sí Khalifa I don't want to drag you because mo ti lọ wo profile yẹn ojú yẹn fẹ́ jọ ojú mímọ́ bá kan tó ń bọ̀. mo ní nọ́mbà yín lọ́wọ́ gan. now èyí tí wọ́n fẹ́ fàyọ̀ sí ni pé mo fẹ́ fún yín lákàmẹ́ǹtì kan kẹ́yìn fúnra yín kẹ́ ẹ lọ ronú sí àṣọ ọmọ Yorùbá ẹ má ronú sí àṣàfà o ẹ má ronú sí àṣàfà ẹ ní kẹ́ẹ̀tì rìsọ́ọ̀tù bàbá wa Jago sà ṣé wàá mẹ́sà. yes sir. yes sir mo fẹ́ kẹ́ fún wa ní Quran 297. Bom. Ẹ gẹ́gẹ́ sí bí screen. Ìyá ok wọ́n ti gbé yín síbẹ̀ bẹ́ẹ̀. Ó yẹ bá a gbé síta. Ó ti gbé dé. Ń bọ̀ sá. 1 minute.
kò tí ì display o àbọ̀dọ̀ mi nìkan ni Khalifa tí display kò tí display. Khalifa. WhatsApp dada network yẹn ò dáa. So mi fẹ́ kẹ́ lọ jìnnà ni because ó yá ṣé ti rí data Jago. Bẹ́ẹ̀ni. Gbogbo kọ́ọ̀pù lẹ́ fi hàn wá o. 297. Mankana àdúwálé jùbìrì ẹni tó bá bá jùbìrì ìlú sọ̀tá. Ó ní sá. Ó ní mo ti gbé dé. Ọ̀ndà mi tí rí ń bè ẹ òkè ìsàlẹ̀ ló wà ẹ gbé fún yẹn sókè dé ìsàlẹ̀ ló wà. Ó nìyẹn. Ẹ bá wa ka Kùránì ìsàlẹ̀ ọ̀dà ẹ bá wa ka Mankana àdúwálé jùbìrì ìlà ẹ̀. Ok. Kul man kana haduwal Jibrila. Ẹni tó bá ń bá màláíkà Jibril ṣọ̀tá. So bí ẹni tó ń bá lọ́run ṣọ̀tá náà ni. So fàáyìn náà wú torí pé na sálàwú. Ẹ kàn tún bó ṣe wà ń bẹ̀ ó yẹ ìmẹ̀ ẹ tún bó ṣe wà ń bẹ̀. Ẹ kàn tún bó ṣe wà ń bẹ̀ ṣẹ́gbẹ́. So ẹni bá bá màláíkà Jibril ṣọ̀tá. Sọ ti yé yìí. So fàáyìn náà wú torí pé ẹni bá bá ṣọ̀tá o. Ó dàbẹ̀ ẹni tó bá lọ́run ṣọ̀tá náà ni. Torí màláíkà náà ni Jibrilu. So Nàṣàlàwú ó sọ̀kalẹ̀ kí ló sọ̀kalẹ̀ Al-Qur'an náà ni Jibrilu sọ̀kalẹ̀ alákọ̀lbíkà sọ́kan anna Muhammad bí ìdíni láàyè pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ló fi sọ Al-Qur'an kalẹ̀ musaddiqan lima bayna yadayya kó lè jẹ́ òdodo kó lè máa ṣe òdodo láàrin irọ́ àti òdodo kó máa sọ òdodo fún yín kó máa sọ ohun tó jẹ́tọ̀ fún yín wáhùdán àti ọ̀nà mọ̀ wàmùbáṣiran kó sì jẹ́ olùfúnni ní ìròdùnú ilé mọ́mìnì náà fáwọn olùgbàgbọ́ òdodo. ó ní fa innahu nazzalahu ala qalbika àbí bẹ́ẹ̀ kọ́ ni. Naam. Ó ní torí pé ìwọ Jìbìrìlù ló sọ Kùránì kalẹ̀ sínú ọkàn wa Nábì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ni. Naam. Kíní yẹn mú make it clear fún wa wípé Kùránì ń wá sínú ọkàn Nábì ni Ànábì ń wí jáde bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ni. Naam. Good. Bàbá wa Jago. Yes sir. Ẹ wá mú àyà Kùránì níbi tí àwọn ìyàwó Ànábì ti ń dà á láàmú lórí ọ̀rọ̀ ìyá Ibrahim ẹrú lédi ẹrú yẹn. Ṣé ti mọ̀ sà? Mo bọ̀ ṣé 3353 àbí? 3350. Ok 3350 ok mo ti ń bọ̀. Mo ti gbé dé mo gbé dé ní Sùnbẹ̀. Bàbá Alifa. Naam. Sábà nàbí náà lálẹ́ náà lè gàdú. Rárá. Irọ́ òun kọ́ lélẹ̀ ibi tó ti sọ pé lima táàrímù kí ló dé tó ń ṣe léèwọ̀ níta ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ. Mọ́ àlàláwù ni ohun tí wọ́n sọ nínú tíwáṣù Tàhárémì. Ok 50 ok 3550 nìyẹn. 3550 náà mo ní kẹ́ gbé wà. Ok. Ok. Fún wa wípé Prophet Muhammad inú ọkàn rẹ̀ la máa ń sọ Kùránì sí. Ẹ jẹ́ kí a kọ́kọ́ dìyẹn mú everybody. Yeah. Wow. Suratu Tàhárímì lẹ fẹ́ kà. Délé ni ọba. Ṣé 3350 nìyẹn ni? Now.
ó ní ìwà ànábì ìdájọ́ àwa ṣe ní ẹ̀tọ́ fún ọ àwọn ìyàwó rẹ̀ sódà ni. òun kọ́ òun ilé ilẹ̀ gbé wálẹ̀ kan sẹ́. òun kọ́ délé sásùn tààrí mi ọmọ ọ̀dọ̀sùn tó fi sọ pé kí ló tó ń ṣe léwọ̀ fún ààrẹ ohun tá a ti ṣe lọ́tọ̀ fún ẹ níbi tí Aisha ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá. bíi pé mò ń rí tracy sí mami big joe síbẹ̀ yẹn mo rí ọwọ́ mami big joe síbẹ̀ yẹn sí náà mami big joe ṣẹ́tí jim. kí ni òye ok ṣé tí mọ Quran yẹn. wọ́n ní pé 66 wà ẹ jẹ́ wò ná. ok ẹ dáhùn ẹ jọ mo ní kó a sì ṣe. ok àwa gan kan tí ó tọ àwọn èèyàn pọ̀ nsàlẹ̀. ok ẹ wọlé. ó yá àfáà Khalifa bá wa kà á. ayọ̀ ànábíyù apẹ̀rẹ̀ ànábì tó fi lọ́lá jù láàrin gbogbo ẹ̀dá ọ̀gá gbogbo ayé limọ́tò harimọ́ àhálàláwù lákà ọlọ́run wá sọ fún ànábì wípé kí ló tó ṣe ní èèwọ̀ ohun tá a ti ṣe ní àlàálì fún ẹ tá a ti ṣe lẹ́tọ̀ọ́ tó ti yé yín so torí pé kò lè ṣe kí ni torí pé àwọn kò lè fi dùn àwọn ìyàwó rẹ̀ nú kí ló tó wá ṣe ní èèwọ̀ fún ara ẹ àti ẹ̀pẹ́ fún ẹ lẹ́tọ̀ọ́ so kan tó wà níbẹ̀ nìyẹn. naam Khalifa. naam. aya sábàbù nùsùlù aya yìí kẹ ẹ máa tó ṣẹlẹ̀ ń bẹ àbí kí n sọ fún yín sà. mo mọ tó ṣẹlẹ̀ ń bẹ. ó yẹ ṣàlàyé ẹ sáré ṣàlàyé ẹ 1 minute. ok ṣàlàyé ńlá wa ń lò sùmùrà làwà so ibi tí mo ti rí kà nìyẹn. so ohun tó wà ń bẹ ohun tó wà nù ṣàlàyé nínú sábàbù nùsùlù aya yẹn òun ni wípé ìyàwó Hafsọ ṣé sọ Hafsọ nàbí Sọfíà láti Hafsọ náà ni so ó bá ànábì pẹ̀lú ẹrú tí wọ́n jọ ń sùn lórí ibùsùn so ó wá ń bínú àti obìnrin tó bá ṣàrí ọkọ ẹ̀ tó ṣe kan ájowú ó wá ń bínú sànábì ànábì wá sọ pé torí pé ó ń bínú yẹn o ànábì lòun ò ní ṣe nǹkan yẹn òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó má bínú láyé yẹn fi wá sọ̀kalẹ̀ pé ṣe bá ti ṣe fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ tí wọ́n ṣe fún ànábì ni wípé gbogbo ẹrú tíyàn bá ní ẹni tó bá lẹ́rú òun ló lẹ́rú tí n bá lẹ́rú báyìí kí mo wà láyé àtijọ́ tí mo lẹ́rú mo lè bẹ̀rù mi sùn torí pé kò sẹ́ni tí ó máa wá tọrọ ẹ̀ lọ́wọ́ tèmi so ànábì ṣe bá a sùn lọ́yìn sọ pé a ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ ó lè bá àwọn ẹrú ẹ sùn torí kò sẹ́ni tó máa fún lówó sàdáàkì ìwọ ló ní nǹkan tí a bá jẹ́ ní èèyàn ló ní ló fi wá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ pé a ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ. so má wàá sọ di èèwọ̀ mọ́ rẹ lọ́wọ́ torí kò fẹ́ tẹ̀ wọn ìyàwó ẹ lọ́rùn ó fẹ́ fi rí ìyọ̀nù wọn so ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. mo dúpẹ́ fún yín gan mo ṣe accept pọmọ Yorùbá ni tó bá jẹ́ lòmíì ni Khalifa ṣé ká sọ tọrọ ó máa yí ó máa parabulé àìmọye àwọn àfáàtà ti gbé wá bí tí wọ́n ń pa irọ́ now níbẹ̀ yẹn ànábì bá ẹrú sùn ó bá ẹrú sùn good nígbà tó bá ẹrú sùn ó ti di wàhálà láàrin òun àti ìyàwó ẹ̀ àwọn óyè bẹ́ẹ̀ yẹn óyè báyìí ó ti wá wò pé wọ́n ti ká òun ṣe mọ̀ pé wọ́n ká mọ́ ni wọ́n ti ká nígbà tó ti wá ká yẹn ó wá ń wò pé kí ni kóun ṣe o gẹ́gẹ́ bíi pé a dẹ̀ ti kà ń bẹ̀ yẹn wípé Kùránì yẹn náà kì í ṣe pé Jùbìrìlù ń wá inú ọkàn rẹ̀ náà ló ti ń jáde ní tó dẹ̀ ń jáde nínú bó ṣe máa ní way out ló máa wá oye mẹ now ẹmọba Khalifa kí ni ìyẹn ti wọ́n ti gbé ọ̀pọ̀ ìjọ lè fún àwọn kí wọ́n ò fẹ́ gbogbo àwọn tẹ̀lé lọ́wọ́ ìlọ́kàn o gẹ́gẹ́ bá a ṣe ká Kùránì ìwọ nábì ìtòkè òṣèléwọ̀ torí pé ẹrú rẹ ni àwa la ní kó o fẹ́ àwa la ní kó o bá sùn
ó yẹ ilẹ̀ yẹn bó ṣe wá rí yẹn pẹ̀lú bàtà ọkọ̀ kàyìn àti ilé tẹ́ ẹ lè fún mi ní ẹ́fídẹ́ǹsì kan wípé ọ̀rọ̀ tí Muhammad sọ ń bí báyìí ọ̀rọ̀ yìí pẹ̀lú bó ṣe fi báàkì ṣé gbogbo ilé ń gbọ́ mi báyìí ṣé gbogbo ilé ń gbọ́ mi. ṣé gbogbo ilé ń gbọ́ mi ṣé gbogbo ilé ń gbọ́ mi. à ń gbádùn yín à ń gbádùn yín à ń gbádùn yín à ń gbádùn yín. Dagote fi ẹ ó tọ́jú ní wo nẹ́tọ̀ so ó wá wò pé kí lòun lè dé o ó wá wò pé wọ́n pé dé o pé òun ni bá sàkà yìí. sọ kí n seize ní ó seize. ààrẹ lọ́dọ̀ àwọn ìyàwó pé ọ̀rọ̀ kì í ṣe pé sábìsì ibi tẹwàá yóò dá o bàbá. ètò láyé network ń seize gan ni ó ń seize dẹ́dẹ̀ díẹ̀ ẹ lọ kí ẹ padà wá báyẹn network ń seize. It's okay like this à ń gbádùn yín báyìí a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín. ẹ jẹ́ kí gbogbo wa power tap ẹ jẹ́ máa power tap ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa power tap now ẹ wò ó gẹ́gẹ́ bí ọkọ̀ wò lẹ́ẹ̀kan ó sọ fún wa. kò tí ì dé àwọn jágò mò ń bọ̀. kò tí ì dé. ta nìyẹn ṣé Khalifa. kò tí ì dé. Khalifa ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ ẹ dáhùn. So gẹ́gẹ́ bí n ta ọkọ̀ kà ó sọ fún wa pé Kùránì máa ń sọ̀kalẹ̀ sínú ọkàn nábì ọkàn ẹ̀ náà ló ti ń rò ló ti ń jáde tá máa ti gbé sí lẹ́mìí now wọ́n ti wá ká mọ́ pẹ̀lẹ́rú bí tó ti ń bẹ̀rù sùn ó ti ń wá way out láti lè rí i pé bó lòun ṣe fẹ́ ṣe táwọn sàábé ò ní gbọ́ tí wàhálà ò ní dé wọ́n ní àyà ti sọ̀kalẹ̀ kí láyà tó sọ̀kalẹ̀ òun náà ni pé wọ́n ní pé ìwọ Muhammad kí ló dé tó ń ṣe léèwọ̀ fún rẹ níta ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ pé ẹrú ẹni ó lè bá sùn ó lè súnmọ́ nígbà tó jẹ́wọ́ ló ní nǹkan ẹ̀ bàbá wa Khalifa ẹ kàn fún mi lẹ́fídẹ́ǹsì ẹyọ kan wípé ọ̀rọ̀ yìí kì í ṣe pé ọ̀rọ̀ Muhammad ni ọ̀rọ̀ Allah ni ẹ kàn fún mi lẹ́fídẹ́ǹsì ẹyọ kan. kì í ṣọ̀rọ̀ àná Muhammad torí pé nínú ọ̀yà tẹ kàlẹ́ ọkọ ẹ sọ pé wọ́n ń sọ Al-Qur'an kalẹ̀ sọ́kùn ẹ̀ so ohun tó báyà tó jáde látọkùn ẹ̀ tó ti jẹ́ pé ó sọ pé ọ̀rọ̀ Allah ni so kò ní ti ká ti máa tú ìṣẹ̀ pé ṣọ́rọ̀ tiẹ̀ ló sọ àbọ̀wọ̀ Allah ló sọ so ohun tá a fi jọ kà ní pé ọ̀ ń sọ kalẹ̀ sórí ọkùn ẹ̀ ni so ó ń gba wáàyè ni so àwọn ànábì Ọlọ́run tó kù náà kò sí torí Ọlọ́run nù wọn gbogbo náà ń gba wáàyè ni wọ́n ń gbà títí kan Jésù ó ń gba wáàyè ni òun náà ìrọ̀lọ́wọ́ wọn náà wọn. Khalifa lórí àyà tí mo sọ kalẹ̀